That's me. You're probably wondering how I ended up in this situation. Any that come here, mommy. Emi ko kwa jegun jeran. Emi tí mo lò 24 hours lábẹ́ omi. Yeah! Kò sẹ́ni ba tó ma sọ ní pé kò máa rìn lórí ilẹ̀ yìí. Let's go there. Bẹ́ẹ̀ dá mi lẹ́yìn nù. Má fi pa gbogbo adìyẹ. Oh my God! Jesus! 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 Hey! 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 Who sent you here? Jesus! Yeah! 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 Pull up. He want to be America, we know. Who is America? No! Àjẹkún ìyà ni ó jẹ. Àjẹkún ìyà ni ó jẹ. Ẹni tí ò tó ní ìmọ̀ tí ń dènà dé ni. Àjẹkún ìyà ni ó jẹ. Àjẹkún ìyà ni ó jẹ. Àjẹkún ìyà ni ó jẹ. Ẹni tí ò tó ní ìnà tí ń dènà dé ni.